the young people from the 13 regions who are in the room and those who could not gain access to the room. To all the young people coming from Africa, to support the youth of Burkina Faso, welcome to the land of upright people. I will pay a vibrant tribute to our brave defense and security forces and our valiant ones, VDP, who fight day and night so that Burkina Faso stands up and remains standing. I wish that we take a minute to pray for those who are on the ground and also for the rest of the souls of those who have fallen for our homeland. Baba Tinubu. Baba so edegba. Kàfé níyàn jẹ́lé mọ́mù kó tún wádùú sẹ́ríkì. Ẹ bá Baba Tinubu sọ̀rọ̀ níbi tán ti ń gbọ́. Ẹ jẹ́ kó yé wọn wípé kí ni Burkina Faso is no go area. Traore tí àwọn ará US tí Trump tó ń fìyín làkàlàkà tó ń threaten yín tó tún láwọn torí ẹ̀ ṣe bó ti sọ pé ó fẹ́ release fáìlì yín ní last month. Okay, àbí ṣé May iná náà fẹ́ release ẹ̀ wọ́n tún ti postpone ẹ̀ ń sìn. Postponement ló tún kù another 90 days iná tún fi sí. Wọ́n ṣàfẹ́ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ kógun lọ jà Niger, Mali, Burkina Faso. Ṣé ti ẹ̀wà rélé títà orí ń ṣe yìí? Ṣẹ́yìn náà ti rí fídíò ẹ̀yin tẹ́ bá súnmọ́ Baba Tinubu tẹ́ ń bá wọn sọ̀rọ̀ tó ń gbọ́. Ẹ lọ pé wọ́n kẹ́ sọ fún wọn Burkina Faso na no go area o. Ṣé rí kò wá ṣe Áfíríkà nìkan ló dúró ti Burkina Faso. Traore yẹn Western world gan wọ́n ti fẹ́ kọjú ìjà síra wọn báyìí torí Traore. Ṣé òun yẹn lẹ́yìn ẹ̀yin Baba Tinubu náà ní pé kẹ́ dandan tá ẹ bá ti lọ ṣe nǹkan tán ní ká ṣe fún wọn wọ́n máa release file. Baba Tinubu ẹjọ́ release file yín jẹ́jẹ́lé àbí kí lẹ ní mo wí. Torí tẹ́ ẹ bá try anything pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Burkina Faso tí gbogbo youth across the whole of Africa continent tí wọ́n múra wọn voluntarily tán lọ ń throw support fún wọn àwọn youth àti Burkina Faso tán dúró ti Traore wípé we die together with you. Baba Tinubu tí ẹ bá try anything funny pẹ̀lú Traore ṣe rí kì í ṣe African youth nìkan gbogbo youth ẹ má yẹ kó yà yín lẹ́nu pé gbogbo youth all over the world they are coming for you. Ṣé mi yín gbé ẹ mọ nǹkan tó wà nílẹ̀ bọ̀bọ̀ yìí ti ṣiṣẹ́ ó ti win ní àti gbogbo everybody all over the world. Àpariwo ẹ̀ Traore àpariwo Traore o iṣẹ́ tí Traore ṣe òun ló fọ rere o. FBI, DEA seek 90-day extension to release Tinubu's records. Ṣé mo wípé May ni wọ́n sọ wípé wọ́n máa release ẹ̀ ẹ̀yọ́ nítorí Baba Tinubu wọ́n ṣàtúnyìn sọ wípé wọ́n tún fún ní another chance wípé kó make sure pé lọ deliver message kó fèsì Traore àbí wọ́n tún bá yín san another 90 days ẹ lọ try ẹ̀. À ń sọ fún yín ojú yín máa bó ibi tẹ́ fẹ́ lọ yẹn. The Federal Bureau of Investigation and the Drug Enforcement Administration have requested a 90-day extension from a United States District Court to produce documents related to an alleged drug investigation involving President Bola Tinubu dating back to the 1990s. Òun lẹ ti gbọ́ yẹn. Gbogbo ilé táyì ń sọ yìí 90 days o kò 90 days láti release o Baba Tinubu tó bá máa jẹ́ wípé dandan Amẹ́ríkà fẹ́ fi yín ṣe scapegoat bàbá ẹ ṣe jẹ́ kán release fáìlì yín kí ló wà nù fáìlì yín ṣebí egbògi olóró a sì ti gbogbo láti yọ ọdún yìí ẹ jẹ́ release fáìlì ṣé kò wá bẹ́tà kán release fáìlì yín Baba Tinubu ju wípé kẹ́ lọ kógun jà wọ́n ní Burkina Faso. Bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ìran mi àwọn Russia ọmọ ogun Russia wọ́n ti sọ̀kalẹ̀ bìbà sí Burkina Faso bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn China wọ́n ti throw support sí ẹ̀yin Burkina Faso wípé any country ní Western world tó fẹ́ wá dìde ogun ti Traore ní Burkina Faso àjọṣojú gbogbo wa and you know ṣé orí combination Putin Russia àti China wà lẹ́yìn kò dá Baba Tinubu ẹ̀wé ẹ wò ṣé ẹ mọ̀ wípé ẹ ní àmì kankan bandit ló kúnnú àmì òun ní favour yín o
àwọn báńdíìtì tí wọ́n ń kó tán lọ ń kó nínú igbó tó ń káṣọ sí lọ́rùn náà ń kó síbẹ̀ o. Tí woro bá di woro nínú Nàìjíríà lénìí ní ẹyọ kan tó sáǹdì fún yín, àwọn fámìlì wọn Fúlàní náà máa jà fún o. Ẹ̀jà tún wo fídíò ìjà rẹ̀. We have opportunities to talk to each other. We give thanks to God for these opportunities we have each time to talk to each other, to raise awareness. And I invite you to go back and read again, to get to work so that the Africa we want, self-sufficient in food, becomes a reality. So that the Africa we want for harmonious development becomes a reality. Because I return to your theme, there is no peace and security without development. The two go hand in hand. If there is no development, there is no security. Because if there is no development, the youth will inevitably fall into vices, and there will be no security. If there is no security either, there is no development. So the two must go hand in hand. Let's integrate this into our struggles so that we can fight and develop. Let's move towards production. Let's produce sufficiently. Let's process our raw materials locally so that it benefits our populations, and with a view to exporting them. Beautifully created, wonderfully made by God, loving, blessed, hardworking. I greet you all. Bring back the mother! Bring back the mother! Bring back the mother! Bring back the Iṣẹ́ wa fún ilẹ̀ wa, fún orílẹ̀-èdè wa, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni wípé bá ti bẹ̀rù labọ́mọ. Wo ìgbàgbọ́ ìwọ àti èmi ni wípé a ní láti build ilẹ̀ Yorùbá. Ní ìgbà ayé Awólọ́wọ̀ wọ́n build ẹ̀, àjọlá ẹ̀, àjọrọ̀ ẹ̀. As a matter of fact, gbogbo iṣẹ́ tí àwọn late Awólọ́wọ̀ kò ṣe ní ayé ìgbà yẹn, òun la ṣì ń jẹ ọrọ̀ ẹ̀, iyì ẹ̀, ọlá ẹ̀, ọwọ́ ẹ̀, gbogbo ẹ̀ náà sì fi ń wọ̀ wá nílẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn àgbà tó take over after àwọn Awólọ́wọ̀ kò ọ̀bàyéjẹ́ akótilétà elérinrun ló pọ̀ jù láàrin wọn. Gbogbo iṣẹ́ tí àwọn late Awólọ́wọ̀ kò ṣe sílẹ̀, wọ́n bàjẹ́, wọ́n kò tà, wọ́n pẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Wọ́n sì build míì. Political party ní àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá build kiri ilẹ̀. Ibẹ̀ ni loyalty wọn wà. Èmi wá ń pe ìwọ youth gẹ́gẹ́ bí Traore ṣe address àwọn youth wípé ká jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká build. Àwọn youth Burkina Faso wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Traore. Ṣorí wípé ó build non develop ni. Ó ní kò sí any solid minerals kankan tí ó wà nínú ilẹ̀ Burkina Faso tó máa jáde lọ sí any other world, western world unrefined. Kò sí raw solid minerals kankan nínú Burkina Faso tó máa lọ sí abroad láì refined ẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣorí nǹkan a lè bẹ̀rẹ̀ láti bí omi múmu lásán. Láti build wàá máa rò wípé omi ṣe wá ṣe iṣẹ́ omi wá ṣe kíní tẹ̀yẹn. Gàgàgàgà ìwọ tí ọ̀rọ̀ mi bá yé wàá mọ̀ wípé bó jẹ́ bí omi láti bẹ̀rẹ̀ lásán tá build ní fún ilẹ̀ Yorùbá ká tó dijú ká tó là á meet up. We can. Lóòótọ́ àti èmi rò wípé lóòótọ́ tàtàtà lè ṣe, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí mo rí tí Traore ṣe, ó ti wá pe àkíyèsí mi padà sọ́dọ̀ bàbá Awólọ́wọ̀. Ohun tí bàbá Awólọ́wọ̀ àǹkó tí wọ́n ṣe tí àwa ọmọ Yorùbá tá a fi mókè tá a fi di olórí nínú Nàìjíríà òun nìyẹn. Wọ́n sì ti jẹ́rùn ó wá sọ wá, ó ń gbé wa wálẹ̀, ẹ má jà wálẹ̀ mọ́. Ó yá okay. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká build ẹ̀. A lè build oúnjẹ gbogbo oúnjẹ tí di ó Nàìjíríà lè jẹ. Ilẹ̀ Yorùbá lè produce ẹ̀ if only you and myself are ready. Ǹjọ́ ti rí across the whole of Africa continent, gbogbo youth, millions of youth, wọ́n voluntarily wọ́n lọ sí Burkina Faso, wọ́n láwọn wá support ẹ̀ láti build for development of Africa. Yes, ilẹ̀ Yorùbá òun ní òkè àgbà ní gbogbo region tó make ní wọn Nàìjíríà. Àsìkò ti tó láti fi ògo wa hàn fáyé rí. Ká gbéga
ká gbéga fàyè rí. Ó yá gbéga, kì í ṣe nípa ariwo, kì í ṣe nípa ọ̀rọ̀ ẹnu, nípa iṣẹ́ ni mo wá pè é fún. Tó o bá rí nǹkan tí Traore ìṣe ní Burkina Faso, wàá mọ̀ wípé iṣẹ́ ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ọ̀rọ̀ tàtàtà, má jẹ́ ń tàn ẹ́, kò sí nǹkan kan ńlẹ̀ tó lè mú tó lè fi tàtàtà, everything tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ó ti disappear. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, má jẹ́ kẹ́nìbọ̀dì tàn ẹ́, kò sí nǹkan tó lè fi já ogun kankan. Tó o bá rò pé nǹkan ogun wà ńlẹ̀ tó lọ fàyàrọ́ gbé, tó lọ front ibì kan, ó lọ nìyẹn, ẹni rẹ̀ ẹ lọ. Tí ìjọba bá kó ẹ, ò wá rọ́tìn nínú ẹ̀wọ̀n. Jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká build. A lè build ilẹ̀ Yorùbá láìsí wípé gọ́ọ̀mẹ̀ntì ń lé ìwà tèmi kiri. Àìmọye nǹkan la lè ṣe nílẹ̀ Yorùbá fún ìran bàbá wa láì ní họ́wùhọ́wù nínú, láì dẹ́mi ẹ̀ légbodò. Tó o tún máa lójú ayé ẹ̀ tájọ máa build ẹ̀ tó tún máa jèrè ẹ̀. Àrọ́mọdọ́mọ ẹ̀ àjọ jẹ́ sílẹ̀. For example, ìlú Germany tí gbogbo wa wà lénìí, the giant of Europe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, tí every other part of European country bá ń sunkún, tí wọ́n bá sọ pé kinní kan Germany ṣì ń rọ́kún, iṣẹ́ ni. Ní ìgbà tí wọ́n yẹn tó parí, tí gbogbo ẹ̀ bàjẹ́ fún wọn tí ò sí nǹkan kan, àwọn Turkey bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bàjẹ́ ní Germany. Wọ́n wà lára àwọn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìwọ̀nba àwọn tó kù tó ń jẹ́ German tí wọ́n fi build. Ẹni tó lè la òkúta, ó ń la òkúta. Ìwọ tó gùdù níbi igi, ó ń la igi. Ìwọ tó gùdù níbi omi, ó ń la omi. Ibi láìdá ká tó díjú ká tó là, here we are ní Germany. The same thing ni mò ń pè ẹ́ fún. Bàbá Tinubu, ẹ má try pé fẹ́ lọ àtáàkì Traore. Ẹ jẹ yan yín níṣu o. Mo ń sọ fún yín, ẹ jẹ yan yín níṣu. Western world go throw support sẹ́yìn ẹ̀. Gbogbo Africa all over the world ni wọ́n support ẹ̀, both home and abroad. Ẹ̀yin nìkan ṣe ti rí pé wọ́n fẹ́ fi yín ṣe scapegoat ni. Bàbá Tinubu tó bá fẹ́ release file ẹ jẹ́ kó release ẹ̀. Ṣùgbọ́n kí tó máa lọ nínú fídíò yìí, ẹ jọ̀ọ́ kí ló dé? Màámi Remi Tinubu, mọ̀mọ́ Tinubu, kí ló dé ẹ̀sìn yìí pọ̀ kẹ́? Kí ló dé tó jẹ́ pé gbogbo ibi tẹ́ ẹ lọ káàkiri gbogbo stéètì rádaràda ló ń ṣẹlẹ̀ ń bẹ̀? Ó ti fi hàn pé wọn ò gbà ti yín o. Wọn ò gbà ti yín. Mo dẹ̀ ti sọ fún yín àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ lè ṣe. Ẹ kì í gbọ́ràn ni. Ẹ ń hùwà bí abiyagba ni. Ẹ hùwà abiyamọ sí àwọn aráàlú torí ẹ̀ lọ́ ṣe ń fẹ̀sìn lọ yín gbogbo ibi tẹ́ ẹ lọ. Àtìgbà tẹ́tí become vice president, tẹ́tí become president, first lady wa ìbáyìí sìn. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀. Ibo ni ká ti bẹ̀rẹ̀? Na your mama be this say we no get another one. Na your mama be this say o. Ilé níbi tán ti bí yín, ibẹ̀ gangan lẹ kọ́kọ́ lọ, ibẹ̀ náà ti kọ́kọ́ bójú yín jẹ́. Wọ́n ní kíni? Wọ́n dì sóònù yín lójú ayé yín kì í ṣe lẹ́yìn yín. Torí ẹ̀ hùwà tán fi lè sọ wípé yes wọ́n claim yín as a mother. Ìyẹn tún kúrò. Mo sì wà lára àwọn tí mo ní kẹ́ má kàn jókòó lásán. Kẹ́kọ̀ọ́ máa lọ káàkiri, ẹ jókòó lé, ẹ má lọ mọ́ níbi tá a bá dé. Ẹ má lọ ẹsẹ̀ yín ò dá gbòòrò Nàìjíríà. Kí ló dé? Ẹ̀yin èèyàn ẹ̀mí gan ni ẹ̀mí ni woman yìí o. Ẹ tún ṣe yẹn, ẹ tún lẹ̀ lọ sí Ondo. Ondo tẹ tún lọ físìtì. Ọmọ kan tó tọ́kúlá. Ó ní convoy yín tún pa ọmọ. Àdẹ̀rí yín kẹ́ sọ̀rọ̀ lọ títí sànsàn kẹ́ ṣó abiyamọ. Ìyẹn tún ti lọ. Ẹ tún tẹ̀síwájú, ẹ ní rivers. We want him. We want him. Ẹ wo bí àwọn obìnrin ṣe yẹ̀yẹ́ yín kúrò ńbẹ̀. Tó bá jẹ́ pé ìwà yín dá sáwọn obìnrin láti advice tí mo ti ń fún yín látijọ́ tẹ́ ti wà ńbẹ̀. Ṣé ẹ rò wípé àwọn obìnrin ò ní máa kẹ́yìn? Ẹ wo bí àwọn obìnrin ṣe ń yẹ̀yẹ́ yín. Màá sọ wípé láti di gbogbo history first lady of Nigeria, you are the worst. Mi tí rò wípé in the history of first lady of Nigeria, mi tí rèèyàn tó ṣẹ̀sí tó yín. Ẹ má fira yín wé ti mama patient o, Jonathan. Yẹ̀yẹ́ náà fi woman yẹn ṣe o. Wọ́n dé ìròyìn bí woman yẹn ṣe gbìyànjú tó show as a good mother tó jẹ́ fún àwọn ọmọ àtàwọn obìnrin nínú Nàìjíríà. Ibo lẹ ti rí tí mama patient lọ tó attend nígbà tó wà bí as a first lady tó ti ń disgrace wọn bọ́n ṣe ń disgrace yín. Kí ló dé? Ìyàwó Buhari gan wọ́n disgrace yẹn. Ẹ lọ jókòó, ẹ pe àrò àti ọ̀dọ̀fin nù yín. Bẹ́yà kẹ́ ṣe ìjà àwọn tẹ́kọ́ rárá tó máa advice àwọn adviser yín, wọ́n advice yín well. Tẹ́ ẹ bá dé níbi tẹ́ ẹ náwó sí, owó yín ò jáde o. Tówó yín bá jáde gbogbo ẹ̀sìn tó ń fi yín ṣe káàkiri àtàwọn ọmọ kéékèèké lóbìnrin àtàwọn obìnrin, àwọn ìyá àtọmọ lóbìnrin ẹ̀sìn tó ń fi yín ṣe wọ́n ní fi yín ṣe. Gbogbo owó yín ò jáde, ẹ ná sí right channel kò débì kankan. Ṣé ti wá rí wípé kò sí obìnrin kan báyìí tẹ́ ẹ ní nílẹ̀ the whole of Nigeria. Kò sí tẹ́ bá rí àwọn tó ń kọrin fún yín tó ń pariwo lẹ́yìn yín. Irọ́ náà ń pa owó ọwọ́ yín lójú ayé náà ṣe. You know now. Ẹ wọ́n àánú màmá ẹ wọ́n àánú bàbá. Ẹ wọ́n àánú bàbá Tinubu.
kó má try pé wọ́n fẹ́ lọ ṣe anything ní Burkina Faso àìjẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run má jẹun fi yín ṣe scapegoat gbogbo Tinubu family mo ní wọ́n nù yín ni o mo ní aṣọ fún yín ni o kò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yí padà yèyé dára kówé kó ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé ìwọ tó bá fẹ́ òtítọ́ tó jẹ́ wípé ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ẹ́ tó fẹ́ àmúlùmálà tó fẹ́ irọ́ àti ẹ̀tàn tó bá tiẹ̀ ti tàn ẹ́ for so many years tó rẹ́jẹ̀ tó romira ṣé ó yẹ kó tún máa tanra ẹ̀ ó yá jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ let's build Yorùbá land great Yorùbá land greatest Yorùbá land great o má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel subscribe to my YouTube channel bá mi love video bá mi thumb up bá mi comment bá mi share ire o.